tún ti gbé wá fún yín lónìí o bí ó ti ń lọ ní ìgboro ayé fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé. A ó máa sọ̀rọ̀ tí a ti máa ṣe àfihàn àwọn òṣèrébìnrin ilẹ̀ Yorùbá tí wọ́n yí padà láti ẹ̀sìn Kìrìsìtẹ́nì sí ẹ̀sìn Mùsùlùmí o, tí a ó sì máa sọ orúkọ tuntun tí wọ́n ń jẹ́ o àti pàápàá iṣẹ́ takuntakun tí wọ́n ń kópa nínú iṣẹ́ tíátà. Ẹni àkọ́kọ́ tí máa mẹ́nubà òun náà ni Bukky Wright. Bukky Wright ó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ Yorùbá tó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. Ọ̀kan lára àwọn eré tó ti kópa òun náà ni Ṣaworoidẹ, Abẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ó ti jẹ́ ọ̀kan gbòógì àti ọ̀kan pàtàkì nínú agbo òṣèré tó jẹ́ pé kò ṣeé fọwọ́ rẹ́ sẹ́yìn rárá o. A bí ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 1967 ní ìlú Abẹ́òkúta tí ìpínlẹ̀ Ògùn. Ọdún 2010 náà ni ó yí padà kúrò nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì sí ẹ̀sìn Mùsùlùmí, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó yí padà kúrò nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì sí ẹ̀sìn Mùsùlùmí náà ni ó gba orúkọ tuntun tí ó gbà náà sì ń jẹ́ Zainab, ṣùgbọ́n orúkọ tí ó ń jẹ́ yìí kò fi hàn síta rárá. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó di Mùsùlùmí òun ni àwọn olólùfẹ́ rẹ̀ párò pé bóyá fífi ẹ̀sìn Kìrìsìtẹ́nì sílẹ̀ tí ó lọ darapọ̀ mọ́ àwọn Mùsùlùmí láti máa ṣe ẹ̀sìn wọn ni pé bóyá ó wù nínú ọkàn rẹ̀ ni o, látàrí ìwádìí tí ó ṣe láti mú kí ó ní àlàáfíà nínú ọkàn rẹ̀ tí kò kìkì ń ṣe látàrí ìgbéyàwó. Ẹlòmíràn tí máa mẹ́nubà òun náà ni Àdùnní Adé. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa tí ó sì dàgbà sí Nàìjíríà ní ilẹ̀ Yorùbá. Ó sì tọ ìlànà Kìrìsìtẹ́nì o lẹ́yìn ìgbà tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n ti yapa. Ní ọdún 2021 náà ni Àdùnní Adé náà ni ó yí padà kúrò nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì o sí ẹ̀sìn Mùsùlùmí tí ó sì gba orúkọ tuntun. Orúkọ tuntun tí ó sì gbà náà jẹ́ Khadijat. Ó sì ṣe ẹ̀sìn náà fún ìgbà díẹ̀ kí ó tó bọ́ síta sọ ìpinnu rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀, tí ó sọ wípé ìpinnu tí òun ṣe láti di Mùsùlùmí òdodo ó ní ó wá láti inú ọkàn òun ni o. Ó sì sọ pé ẹ̀sìn náà ó ní ó fún òun ní àlàáfíà tí òun sì ní ìfọ̀kànbalẹ̀. Àwọn eré tí ó ti kópa rí òun náà ni Jennifer's Diary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlòmíràn tí máa dárúkọ òun náà ni Mercy Aigbe. Mercy Aigbe òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa. A bí ní ọjọ́ 1 oṣù kínní ọdún 1978. Ó sì wá láti ìpínlẹ̀ Ẹdó, tí ó sì jẹ́ ọ̀kan gbòógì tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú agbo òṣèré. Ní ọdún 2022 náà ni ṣe ìyàlẹ́nu fún àwọn olólùfẹ́ rẹ̀ tí ó darapọ̀ mọ́ àwọn Mùsùlùmí. Ó sì gba orúkọ tuntun tí ó gbà náà ń jẹ́ Hajia Amina. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó yí padà sí Mùsùlùmí tí ó ń ṣe ẹ̀sìn Mùsùlùmí, òun náà ni ó lọ sí Mẹ́kà o. Ó sì jẹ́ pé ọ̀pọ̀ ìgbà gan náà ni ó ń lọ sí Mẹ́kà. Ṣùgbọ́n ìdí tí ó fi tẹ̀ sí ẹ̀sìn Mùsùlùmí òun náà ni látàrí ọkọ rẹ̀ tuntun o tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́, ìyẹn Kazeem Adeoti o, àti ìmọ̀ràn láti ọ̀dọ̀ olùtajà eré rẹ̀ ìyẹn movie marketer rẹ̀ kan o. Mercy Aigbe ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré tí ó sì jẹ́ pé ọ̀kan lára àwọn eré tó ti kópa rí òun náà ni Afẹ́ Ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o, ó ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn ohun èlò ẹ̀sìn Mùsùlùmí bíi ìjáàbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlòmíràn tí máa gbé sí wa létí òun náà ni Oyèbádé Adébímpé. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó sì kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. Ọ̀kan lára àwọn eré tó ti kópa òun náà ni Ìyàwó Aláàjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì. A bí ní ọjọ́ 23 oṣù kẹta ọdún 1997.
ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú ọ̀kan lára akẹgbẹ́ rẹ̀ yẹn Lateef Adédìméjì ní ọdún 2022 náà ni ó tẹ̀ sí ẹ̀sìn mùsùlùmí o. ìyẹn ẹ̀sìn tí ọkọ rẹ̀ ń ṣe tí ó sì gba orúkọ tuntun. orúkọ tuntun tí ó gbà náà ni Ramat, tó sì jẹ́ pé láìpẹ́ yìí náà ni Ọlọ́run yọ̀ǹda ọmọkùnrin mẹ́ta làǹtìlanti fún wọn. tó ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Deborah Shokoya tí gbogbo wa mọ̀ sí Debbie Shokoya. ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilé wa tó sì kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. ọ̀kan lára àwọn eré tí ó ti kópa òun náà ni ọmọ ìjọba ayé kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a bí ní oṣù keje ọdún 1992 tí ó sì wá láti ìpínlẹ̀ Ògùn. ní ọdún 2023 náà ni ó tẹ̀ sí ẹ̀sìn mùsùlùmí o. lẹ́yìn ìgbà tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú Lukman Ẹjalónúbù tí ó sì gba orúkọ tuntun tí ó gbà náà ń jẹ́ Mutmainot. ṣùgbọ́n ó bọ́ síta o tí ó sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé yíyípadà tí òun yípadà di mùsùlùmí ó ní kì í ṣe nítorí pé òun ṣe ìgbéyàwó pẹ̀lú arákùnrin Lukman Ẹjalónúbù. ó ní ó wu òun nínú ọkàn òun ni o wípé ó ti ọkàn òun wá ni o wípé ẹ̀sìn mùsùlùmí yìí gan ó ní ó fi òun lọ́kàn balẹ̀ o tí ó sì fún òun ní ayọ̀ lọ́pọ̀lọpọ̀. ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Fúnkẹ́ Akíndélé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Jennifer. òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilé wa tí ó sì jẹ́ obìnrin takuntakun o. jẹ́ pé obìnrin bí ọkùnrin gan náà ni látàrí iṣẹ́ tí ó máa ń ṣe àti àwọn ìwà rẹ̀ o. lọ́pọ̀ ìgbà tí Fúnkẹ́ Akíndélé tó bá ń ṣeré níṣe ni ó máa ń fi tọkàntọkàn àti tẹ̀mítẹ̀mí rẹ̀ ṣe o. ó sì kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. ọ̀kan lára àwọn eré tí ó ti kópa òun náà ni Jennifer Diary, Behind the Scene àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a bí ní ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 1977 ní ìlú Ìkòròdú o sí ìpínlẹ̀ Èkó. ṣùgbọ́n ní ọdún 2016 náà ni ó yí padà sí ẹ̀sìn mùsùlùmí o lẹ́yìn ìgbà tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú JJ Scale tí ó sì gba orúkọ tuntun. orúkọ tí ó gbà náà ni Khadijat. ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ náà ni ó bá tún yí bírí padà sí ẹ̀sìn Kristẹni. ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Láìdé Bákàrè. ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilé wa tó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. ọ̀kan lára àwọn eré tó ti kópa òun náà ni ọmọ ìyá Aláàjì, Eyín Ọká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a bí ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 1978. ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ náà ni ó gba ẹ̀sìn mùsùlùmí o. kódà lọ́pọ̀ ìgbà gan ló ti lọ sí Mẹ́kà tí ó sì fúnra rẹ̀ ní orúkọ tuntun. orúkọ tuntun tí ó fúnra rẹ̀ náà ni Alájà Láìdé. ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ni ó sọ síta fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun yí padà sí ẹ̀sìn mùsùlùmí o látàrí wípé ó wu òun ní o wípé ó ti inú ọkàn òun wá ni láti yí padà wípé kìí ṣe látàrí ọmọkùnrin mùsùlùmí tí òun fẹ́ o tí orúkọ rẹ̀ ń jẹ́ Túndé Oríowó. ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Fathia Williams. ó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ilé wa tí ó sì kópa nínú eré lọ́pọ̀ ìgbà. ọ̀kan lára àwọn eré tí ó ti kópa òun náà ni Ẹ̀fúnróyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a bí ní ọjọ́ 5 oṣù kejì ọdún 1968 ní Ìkẹjà ìpínlẹ̀ Èkó. ṣùgbọ́n ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Delta. ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ náà ni òun náà tẹ̀ sí ẹ̀sìn mùsùlùmí o látàrí ọkọ rẹ̀ tí ó fẹ́ ìyẹn Saheed Balogun.
tó ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà tí máa tún máa dárúkọ òun náà ni Lizzy Anjorin tí a mọ̀ sí Lizzy. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa. A bí ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 1978 ní ìpínlẹ̀ Èkó. Lizzy Anjorin ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. Ọ̀kan lára àwọn eré tó ti kópa náà ni Òwàlè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ náà ni ó gba ẹ̀sìn Mùsùlùmí tí ó sì gba orúkọ tuntun. Orúkọ tuntun tí ó gbà náà ni Shekinat, tí ó sì sọ síta pé ìdí gan-an tí òun fi yí padà láti ẹ̀sìn Kìrìsìtẹ́nì sí ẹ̀sìn Mùsùlùmí ni wípé ó ní nígbà tí ìyá òun tí ó fi ilẹ̀ ṣaṣọbora, ó ní àwọn olùṣọ́ àgùntàn ó ní wọ́n kọ̀ láti ṣe ìrànlọ́wọ́ ìsìn kẹ́yìn fún òkú ìyá òun. tó ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Lọlá Àlàó. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa. A bí ní ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 1976 ní ìpínlẹ̀ Èkó. Ó jẹ́ onírẹ̀lẹ̀ àti oníwà tútù bíi àdàbà, ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ náà ni òun náà gba ẹ̀sìn Mùsùlùmí tí ó sì gba orúkọ tuntun. Orúkọ tuntun tí ó gbà náà ni Rodiat Ọmọlọ́lá Àlàó, tí ó sì sọ síta wípé kìí ṣe wípé látàrí ìgbéyàwó òun, ó ní kìí ṣe pé òun ni òun fi di Mùsùlùmí ó ní níṣe ni ó ti ọkàn òun wá tí ó wá látinú ọkàn òun láti di Mùsùlùmí. tó ẹlòmíràn tí máa tún máa dárúkọ òun náà ni Lizzy Silva. Lizzy Silva òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa. A bí ní ọdún 1981 ní ìpínlẹ̀ Èkó, tí ó sì wá láti apá Togo. Ṣùgbọ́n ní ọdún 2013 náà ni ó yí padà sí ẹ̀sìn Mùsùlùmí lẹ́yìn ìgbà tí ó bímọ fún Alhaji Ọláoyè, tí ó sì sọ gbagbagbàngbà wípé ó wu òun láti yí padà di Mùsùlùmí ni ó ní ó ti ọkàn òun wá ni láti di Mùsùlùmí, tí ó sì gba orúkọ tuntun. Orúkọ tuntun tí ó gbà òun náà ni Aminat.